wá kọ́kọ́ àgbọ̀nláyé lẹ́kọ̀ọ́ àjùmọ̀ṣe wa ní. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ní. òní ti dé ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wa ní. òní ti dé. 107.5 FM ó ti ń wáyé rédíò Lagos tí wọ́n ti wá o ìkàlẹ̀ sí gbọ́gbọ́n lágbo méjì àbọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́jẹ́ ẹ máa tẹ́tí sí i èmi gbé tí wọ́n gbé láfọwọ́sọ òótọ́ jùlọ bí oníṣòre àwa ń gbàdùn rẹ máa wá. ó ti dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wá ní òní ti dé. àbáṣe rẹ̀ lọ sí dòde o àgbọ̀nláyé àjùmọ̀ṣe wá ní òní ti dé. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dájú. àgbọ̀nláyé láfọwọ́sọwọ́ òótọ́. àgbọ̀nláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgbọ̀nláyé lẹ́tọ̀ ó tún ti gorí afẹ́fẹ́ lọ́sẹ̀ tèmi lórí ìkànnì 107.5 FM tiwantiwa àdágbére níjẹjọ wípé a ó tún pàdé lónìí ọlọ́run ọba ẹ̀mí bá fàṣẹ sí wọn a ó máa lọ ẹ̀mí tó bá ní ká má bọ̀ làwọn ò ní dé bá nítorí ikú tẹlú ọdẹ ẹ̀mí ò péwú kú dẹ fún ọdẹ ẹ̀mí ò pẹ́ fún ọ̀nà tààrà nínú rẹ̀ ni mo báwọn àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́ mo báwọn ọ̀yà mi òṣòro màfíà lóríta mẹ́ta ìṣe wọ́n ń bi mí léèrè wípé kí n fáwọn láásà mo lẹ́lẹ́jọ́ mi ò jẹ́ kí n rójú ra áásà sílé wọ́n ní ta ní bá mi rojọ́ wọ́n lẹ́lẹ́jọ́ mi ò ní rójú ẹlẹ́jọ́ mi ò ní ráyè àkàntì lóbìnrin kangi ìbílẹ̀ òní máa pa ọ̀la máa pa ẹnu lẹ́sẹ̀ fi ń pàkóró ojú ọ̀nà jùmọ̀ bí oníṣòro ẹlẹ́jọ́ rẹ ò ní rójú ẹlẹ́jọ́ rẹ ò ní ráyè òní wọn fìlù gbàlú ọ̀la wọn ò jówọ̀lú ọ̀la wọn ò jówọ̀lú jòjúmọ́ nìnà kí máa múra ọjà kì í rójú bá wọn nù. Àgbọ̀nláyé lẹ́tọ̀ pẹ̀lú jùmọ̀ bí oníṣòro mò ń bọ̀. aláwa náà kọ́ ọlọ́run ọba bàbá àwa ni. sáré fàsìkò yìí sọ fún yín pé kí n máa kí wọ́n nìyí dáadáa Mrs. Wẹ̀mímọ́ Ògúndáre success kú ìpalẹ̀mọ́ ti ìwúlẹ̀ wọn yẹ̀yẹ́ mẹ́
Fọlẹ́ṣọ̀ of Jogaland tí aláyélúwà ọba Dr. Adéyẹmí Ọlárẹ̀wájú Adékẹ́yẹ JP Lágorí kẹta Àbẹ̀pà of Jogaland fi dá wọn lọ́lá tó máa wáyé ní Olúmilàdé Country Home Láyọ̀rí Estate Joga orílẹ̀ Yewa North Ogun State ní on the 17-18 January 2023 tá a wáyé ní o. Olórí tó máa dàlúgbọ̀lẹ̀ níbẹ̀ ni K1 the ultimate báàmí Wàsíù Àyìndé Masha ọkọ Emmanuela pẹ̀lú Máàmí Ayọ̀ Balógun Fáṣọbí tí yín mo ní kẹ́ máa fi rọ́ọ̀ṣì pé dùnbọ̀ success sórí 0802 308 6543 0802 308 6543 olùkéde ni Bukola success Abẹ́ní Adé ya Àyìnlá. Ẹ̀dẹ̀ má gbàgbé wípé Hope Rising Furniture ní kí n sọ fún yín wípé gbogbo ẹ̀yin tàgálẹ̀ yín ti di àkọ́tì gbogbo kitchen cabinet yín ẹ̀lọ́ba wọn wà ní plot 126 Olúwaṣẹ́gun Ọ̀ṣọ́bàwé Àyìndé bus stop Ìjú Ìṣàgá Agége tàbí ní Solomon bus stop Ìjókòó road Ìtókì. Ẹ̀dẹ̀ lè kàn sí wọn lórí 0803 330 1631 0803 330 1631. The Wiz Gadgets àwọn wà ní number 4-5 Kodesho Street Computer Village ní ìlú Ìkẹjà. Wọ́n ta fóònù wọn ra fóònù wọn lè swap tẹ́ bá jẹ́ pé tó wà lọ́wọ́ yín kéré kẹtùn upgrade ó sì yé yín. Ẹ pè wọ́n sórí 0701 41 96 042 0701 41 96 042. Àlejò òní ti wà níkàlẹ̀ nínú ilé agbóhùn pẹ̀lú mi. Ẹni tí ó wà pẹ̀lú mi òtún ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ àmọ́ tí mo bá padà dé màá fẹ́ jẹ́ kó fẹnu ara wọn máa sọ fáyìn ara yẹn bí mo ṣe jẹ́. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. jẹ́kẹ́ speedy light ọ̀gá ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa onírúurú òkè tẹ́fẹ́ ṣe ẹ̀kọ́ sí wọn. Funfun ni ìyẹ́yìn ojú gúrégé kó dùn ún wò pẹ̀lú àwọ̀ tó jọ̀lọ̀ ní iye ọmọ ènìyàn. JK Skin Delight ló sọ pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú inú kẹ́ ẹ máa tọ́jú òde pẹ̀lú owó tí ò ga jara lọ. láti irun orí yín títí fi dé ìkànnà ẹsẹ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn o. Glow body wash, aromatherapy, skin bath, Swedish massage, facials, pedicure, manicure, acrylic microblading pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tó ń ṣe ìtọ́jú ara náà fi kó wọ̀lú bíbà. bákan náà ni wọ́n ṣe ohun orí lọ́ṣọ̀ọ́ ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ kàn sí ilé iṣẹ́ wọn ní nọ́mbà 138 Awólọ́wọ̀ way Balógun bus stop ní Ìkẹjà tàbí kí ẹ pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn sórí 0703 664 9800 tàbí 0808 339 1705. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdu ni wọ́n oríṣi àṣewùfẹ́ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbéra lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbéra lé. Ẹ káàbọ̀ padà àgbọ̀n láyé lẹ́tọ̀ pẹ̀lú jùmọ̀ bí oníṣòro lábẹ́lá apilẹ̀ kọ́ wa lọ́sẹ̀ yìí mo ní bí o ṣe lè fàyà rán ìṣòro kọ́ ló ṣe pàtàkì o bí kò ṣe bí ìṣòro ṣe lè mìíràn lògbòlògbò tí o kò sì ní káàárẹ̀ ohunkóhun tó bá wù tó o bá ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí má káàárẹ̀ torí pé o wà ní omi ẹ̀rọ
ẹ káàbọ̀. ẹ káàsán olótù. ẹ bá mi kí àwọn ará ilé. ẹ kúlé là ń kára lé o ẹ káàbọ̀ là ń kẹ́rù ọ̀nà ọgbọ́n ojú tó ń wò mí ò ní fọ́ ọ. mi ni Adéyẹmí Akínríadé Àjàní tí gbogbo èèyàn mọ̀ sí Aláyélúwà CODM Water and Bakery CODM Service Apartments and Suites. ta ni Adéyẹmí Akínríadé àti pé kí ló dé tí àwọn ayé ń pè ní Aláyélúwà kí ló fà? ìdí táwọn ayé fi ń pè mí láláyélúwà torí pé àtìdílé ọba ni mo ti wà. wọ́n dẹ̀ ní àwọn Yorùbá náà ló pòwe wọ́n ní a kì í bímọ níṣu àgùntàn kó yẹ sọ ewúrẹ́. so ẹni tó bá wá láti ilé adé á lórúkọ adé kan náà máa fi pè. so ìdí nìyẹn tó fi ń pè mí láláyélúwà. kábíyèsí o ní ìka ọ̀tún orí ìka òsì o èmi orí adé fi o èmi ò mọ̀ pé ààrẹ mo ni mo jókòó tì í. tó aláṣẹ the Yam Bakery, the Yam Water, the Yam Apartments, the Yam Farm. àlejò mi mo rí wípé ó dà pé ẹ fẹ́ràn okòwò ṣíṣe púpọ̀ àti pé ọ̀pọ̀ nínú gbogbo àwọn ará tó wà níbí tí wọ́n wà lókè náà nílùú ọba wọn kì í sábà fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ sílẹ̀ yìí. kódà ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ ìtìmí lórí orílẹ̀-èdè wa ìgbógun àwọn ògbà bá kówó wálé gbogbo tó ń lọ lọ́wọ́ mi ò fẹ́ o mi ò ṣe o ṣùgbọ́n yìí ẹ̀sùn wò ó wípé ìrọ̀rùn ilé làbò sí oko ó di dandan ẹ̀rọ títí wa mọ́ ti yí pé àwọn tó wà sálẹ̀ náà ó yẹ kí ọmọ àrọ́wọ́ mú lọ sẹ́nu ẹ̀ wá dálé iṣẹ́ lẹ̀ ẹ̀gbọ́n oríṣiríṣi èèyàn tó ń lọ rẹpẹtẹ ní ṣíṣẹ́ bẹ́ẹ̀ òkè lẹ́wà kí ló dé kí ló fà á tẹ̀lé ẹ ṣe lótú wọn ní àjòjì ọwọ́ kan ò gbẹ́rù lórí làwọn Yorùbá máa ń sọ. mọ́tò ni máa ń sọ tà tẹ́lẹ̀ wọ́n ti bá fẹ́ ta mọ́tò just one single individual person ló máa ń jẹ èrè tó bá bá mi ta mọ́tò. so ìgbà tí n bá kó mọ́tò mẹ́fà wá tó wà ní ìkí èèyàn kan àbí èèyàn méjì tí títa mọ́tò yẹn dẹ̀ worth of maybe 20-30 million tó dẹ̀ jẹ́ pé èèyàn méjì péré ló máa jàǹfààní pé àwọn làwọn bá mi ta. so kí wá ní kókó nípa wà nínú ọba à ń ṣe àwọn èèyàn láàánú. Ọlọ́run kò fi òye ká dá ilé iṣẹ́ tá a máa tún gba ọ̀pọ̀ èèyàn láti fi ran àwọn èèyàn wa lọ́wọ́ Ọlọ́run ṣe tún gbé òye yẹn wá nìyẹn. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé lórí àgànláyé ìtumọ̀ àgànláyé ni pé àjùmọ̀ṣe mo nílé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni ò ṣe é dágbé ẹnìkankan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn ní í jẹ́jọ̀ mọ́ kò sí bó o ṣe lè ṣe láyé tó o dìde sẹ́ mo ló lẹ́nìkan tó fọwọ́ kan àbáwọn kan tó o ti pàṣẹ wọn dìde ìdílé yìí táwa fi máa ń gbé àwọn ẹlẹ́yinjú àánú àwọn tí wọn kì í bá wọn pòwe ẹjálẹjá jẹ́ sanra àwọn tí wọ́n wò wípé táwa bá jẹ ó yẹ kẹlòmíì jẹ. Mr. Àjàní Akínríadé Adéyẹmí tẹ́ ẹ tó dibi tẹ́yìn náà wà lẹ́nìí tẹ́ ẹ ń ròyìn tẹ́ ẹ wà lónìí táwọn èèyàn fi mọ̀ yín bóyá kẹ́ ẹ tó lọ ìlú ọba ní o àbí ńgbà tẹ́ ẹ ń kàwé lọ́wọ́ ní o àbí ńgbà tẹ́ ẹ ti ẹ̀dọ́hùn tẹ́ ẹ ń ṣológun nù struggle ni torí àwọn eléré nìkan náà máa ń bólókùn ọ̀là lọ wọn kì í bẹ́ni tó ń struggle ṣe ní réléré láyé kó kì í pé kinní kan kò tí ì rí ṣe àfolókùn ọ̀là ṣùgbọ́n ńgbà tẹ́ ẹ ń ṣológun nù struggle ṣó lé èèyàn kan pàtàkì àbáwọn kan àbí nǹkan kan tí ẹ jẹ́ pé tẹ́ ẹ bá rò ó síwájú tẹ́ ẹ rò ó sẹ́yìn máa ní alihamudulilayi a ò ní kẹ́ ẹ darúkọ tẹ́ ẹ máa ní mo dúpẹ́ lọ́wọ́ náà ọ̀pẹ̀lọpẹ̀ lágbájá ṣọ́ra. kò sí bí ìdá ṣe máa gòkè láyé yìí tí ò ní ní ibi tó bá gòkè èèyàn kan ń déédéé dókè ibì kan wọn ní ẹ̀yìn àwọn Yorùbá náà ló kún wá níbi pẹlẹbẹ láti mọ̀lẹ̀ jẹ so kò sí bí èèyàn ṣe fẹ́ gòkè láyé yìí
ìdá kó jẹ́ láti pàṣẹ àwọn òbí tó bí ọ̀rọ̀ á jẹ́ nípasẹ̀ ọ̀rẹ́ á jẹ́ nípasẹ̀ ẹ̀gbọ́n tàbábúrò so kò sí bí ṣe fẹ́ gòkè láyé ó níbi téèyàn máa gbà kó tó dókè so kò ní tí bá ní máa ka mí ní ka méjì ilẹ̀ àkún. ṣùgbọ́n kí wàá ní nǹkan kan tó mú yín tẹ́ ẹ fi ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí tẹ́ ẹ fi wá tó lọ́pọ̀lọpọ̀ tó sílé iṣẹ́ gan wọ́n ń close sí ẹ̀ ní pé mo give up tẹ́ bá ń gbọ́jà padà ìyá mi jẹ́ nísìn tẹ́yìn wá wò pé àsìkò yẹn gan títí ta ríro yẹn pọ̀ nílùú lẹ́yìn wá dálé iṣẹ́ rẹ̀ pẹ́tẹ́lẹ̀ pé alẹ́ yìí èèyàn mi èmi ò gbọ́dọ̀ pa yẹn máa jẹun. wọ́n ní títa ríro náà là ń kọlà. wọ́n ti wá gbọ́. gẹ́gẹ́ bí òwe Yorùbá. gbogbo. so òkè ọ̀rọ̀ yàtà wa kò ń ṣèlú bàbá wa kò ń ṣèlú ìyá wa. òkè òkun lẹ́wọ̀n ẹ̀ sì ní òkè ọ̀yà àwọn ará òkè ọ̀yà ni àwọn àyè Haúsá. òkè àwọn yẹn náà kìlá lókè òkè òkun lẹ́yìn. òkè òkun láwà so àwa tá a wà lókè òkun kò sí bí wọn ṣe fẹ́ pẹ́ títí lájò. tí òun darí sílẹ̀. adarí sílẹ̀ náà ni torí lílàbọ̀ sí mi oko so mo kàn wò ó pé àgbà ń pẹ́ kànyàn so mo kàn wò ó pé gbogbo nǹkan tó lóun ṣe fún wa inú tó bá pẹ́ tó bá yà ibi ilé náà la máa darí sí so mo kàn wò ó pé kí n lo initiative pé nǹkan tẹ́nu ń jẹ nǹkan tẹ́nu ń mu Nigerians dẹ̀rẹ̀ ibi ìsùn ló tún já àwọn ibi tó yẹ pé a lot of people máa ń wà ibi tó wà cool tí ò ní sí problem ni mo ṣe wò pé let me do that but kò sí bó ṣe lè ní tó náà bí Nàìjíríà ṣe rí àṣìwò pé a dáńjọ́ kan. ṣé ẹ ti ẹ̀ rí lọ́jọ́ tí mo dé Tèmídire street yẹn mo wò ó pé ṣé nígbà mo dé rúùmù níbí báyìí náà lérúwà yìí náà ní the yem apartment ló lọ rẹ́rẹ́rẹ́ báyìí ẹnu yà mí. orílẹ̀ mọ́ ni dm service apartment and suite wà. ẹ̀nà orílẹ̀ mọ́. dm bakery dm water ló wà lérúwà dm farm ló wà lérúwà. níjọ́ tí mo dé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà ni mo ti tàn ṣùgbọ́n níjọ́ tí mo dé bí orílẹ̀ mọ́ níbi tẹ́ ẹ kọ́ service apartment sí yẹn mo wí pé nírú bíbá yìí ẹ wò ẹ má fọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní gbogbo ọ̀nà tó bá Ṣàgámù asis yẹn anywhere ó lọ́bàdàn ní kò jìnnà síra wọn tó wá wọn pé bìkan ló fẹ́ sùn security dẹ́ ẹ ṣe kí ni ó dúró déédéé gbogbo yàrá àwọn yàrá ìgbàlódé ó fẹ́ tó àwọn tó wà kí ṣìnà yìí lọ wọ́n ṣe yàtì bẹ́ẹ̀ mo pẹ́ kí ló dé níbí báyìí náà lẹ ti gbowó ló dé báyìí ẹwọ́jà abáfowópọ̀ àgùn la fi ń pa owó rẹ̀ ní wọn máa pa ní dm service apartment bẹ́ẹ̀ ni dm bakery bẹ́ẹ̀ ni ti àwọn akíní ẹ̀ tó wọ̀ pé kébi má pàrọ̀ àlù gbogbo ẹ̀yin tẹ̀ ń já pa bóyá lẹ́mu ó ti di rọrùn irú àwọn èèyàn báyìí irú àwọn Mr. Akinrin Adébáyọ̀ àwọn náà máa ń jẹ́ kí ọkàn tèmi balẹ̀ irú àwọn aláìlúwà wọ́n jẹ́ kó yé mi wípé ní Nàìjíríà tá a wà yìí ó sì máa jìnnà 2023 náà nira kò ní pẹ́ kò ní jìnnà torí pé àwọn sì gbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí mo ń sọ fún gbogbo yín ẹ má sàlẹ̀ ọ̀bì kankan àjọ wà fún yín orílẹ̀-èdè ó sì máa dùn ó máa gbà gbogbo máa kọ́ sí àbọ̀. Àyìndé dìde olórí ọba. Àpèdè ara fáwọn tó máa yẹ ọ́. Àyìndé dìde olórí ọba. Àpèdè ara fáwọn tó
tó máa yọ. olórin ọba tó peléke. ó dùn mí pé yàrá alẹ́ ẹ̀rí bó ṣe ń lọ tẹ́ bá rí bí àlejò mi ṣe ń rà ó dàbí pé ẹ fẹ́ràn àlàjì àgbà. tí n bá ní tẹnu bọ̀rọ̀ yẹn kò sí àkókò but. ẹja mi ẹgbẹ́ mi débẹ̀. kọ́lá ohun túbọ̀ bá mi fọ̀rùn kẹ́wọ̀n Dr. Sikiru Ayinde Barrister àmín. ọmọ ìyàwó ológun ọmọ òrùn àgbẹ̀gùn ọgùnkẹ́ ìfọyín lábọ̀ mfr ọlọ́run àtúbọ̀ bá mi fọ̀rùn kẹ́wọ̀n bá mi tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tán dojúkọ ọlọ́run àjọyọ̀ yìí tán fi sílẹ̀ fún ní ìbàjẹ́ insha Allah bíkúrò àtúlẹ̀ aláàjì ló mo fẹ́ rí aláàjì ló tán mi wọ́n bá ń dárúkọ àwọn ọmọ Fuji Chamber nísọ̀lọ̀ mo wà lára wọn. léèyàn wọnú mọ́tò mi ń sìn gẹ́ wọnú yàrá mi ń sìn Barrister lè máa gbọ́. so that is why. èmi náà rí i pé ẹ̀yin tí ẹ gbígbà tí mo rí yín mo rí ẹjọ́ WhatsApp tí bàyẹ̀ gbígbà tí ẹ sọ̀rọ̀ fún mi ni mo tó mọ̀ pé ọmọọba ní àti pé fìlà tó wà lórí yín ẹjọ́ àwọn Skelewu boys nígbà tí mo wá fi Barrister títí tí mo wá rí bẹ́ẹ̀ yẹn mi orí mo bá láì ṣe pé Àṣàkẹ́ ni mo play báwo ni tí ìdẹ̀yẹ pé bóyá pàṣọ la fi sí tẹ̀ tó fi wá mẹ́nu ẹ̀ tó tó báyìí. àbí tí o ń ṣe màláìka. àbí tí o ń ṣe màlà tẹ́ ẹ̀ bójú mi jẹ́. èèyàn màlà náà tún ni wá. èèyàn màlà sí ni. ọmọdékùnlé password. ó ti tán ó ti lọ ẹ sọ pé ó ti lọ. ó ti lọ. ẹgbẹ̀rún owó nìkan sọ ń bí o. ọ̀rọ̀ owó náà là ń sọ à ń jẹ́ pé àwọn èèyàn à ń já wọn tán wípé tá bá ní ṣíṣe é ṣe ní gbogbo àdúgbò ìmọ̀ orílẹ̀ mọ́ ní Ọbáfẹ́mi Owódé local government níbi kẹjọ síbẹ̀ kẹ àbí ẹ ti ẹ̀ lè pe kẹpẹ iléeṣẹ́ the yam service apartment sórí 0916-374-4666 0916-374-4666 tàbí 0809-484-1122 0809-484-1122 gbogbo ibikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ mi lórúkọ òkun ni ní Nàìjíríà bíbá ẹni ìwọ́n ń bọ̀ nílé ní wábi tó fọkànbalẹ̀ tó fẹ́ dé sí ìwọ́n bá wọn láago mo fọ wọn gbára fún yín pé ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn ẹ̀rọ aláyélúwà ǹjẹ́ ẹ̀yin ti sọ ní ìsìn wípé èèyàn kan ló ràn yín lọ́wọ́ kọ́lọ́ bá wọn fún ọ̀rọ̀ kẹ́ Barrister kó mú èrò pọ̀ burúkú kó mú kúrò lójú wọn. ǹjẹ́ ó ní àwọn kan tẹ̀yìn náà jẹ́ ti lè lọ́wọ́ rí wọ́n jẹ́ pé táwọn náà bá ń wòra wọn lẹ́nu níbi tí wọ́n dé tó bá ń dúpẹ́ lọ́wọ́ náà wọ́n á tún dúpẹ́ lọ́wọ́ aláyé náà ṣó ṣẹ̀yìn rí àbẹ́ ẹ̀rín tí ẹ̀ pè ní. mo ò lè ka lẹ́nu ò lè kó o. irọ́ ni o. kò sí ibi tí mi ò ní ẹ̀ka tí mo ti ṣàánú àwọn èèyàn starting from London, Europe, South Africa, America, Canada títí délùú Nàìjíríà tàwa yìí ẹni tí ò bá lórí ọ̀fẹ́ àti travel náà ní Nàìjíríà mi ò ní kà. ẹ̀yin fans mi ẹ kí mi kú oríire èmi ni next kí ló ṣẹlẹ̀ ẹ ní kí olóòtú ètò Àgànláyé Royal Majesty Jumobi Omiṣore lórúkọ His Royal Majesty Aláyélúwà Akínríadé Adéyẹmí Àjàní Aláyélúwà mímí rẹ̀ dùn oyè mi àti ẹ fún mi ní Mẹ́kà 2023. ṣé Mẹ́kà ló fẹ́ ni àbí nǹkan míì. Mẹ́kà 2023. Amẹ́ríkà òun ẹ lọ London òun ẹ lọ. mo fẹ́ lọ fojú kanlé ànábì. mo kọ́kọ́ fẹ́ lọ jùkọ́ àṣìtáni. kí n lẹ kó má lè lẹ tiẹ̀. Ọlọ́run awọlá adédé àsìkò yìí awọlá wákàtí táwọn ẹ̀ awọlá ń pé ilẹ̀ mímọ́ lóhùn ẹ̀ lọ láti kọ́kọ́ lọ ṣe hajj Ọlọ́run awọlá ń pé àníyàn ọkùnrin ni Ọlọ́run àgbẹ̀ fàṣẹ sí èmi náà bẹ́ẹ̀ sọ lórí ètò yìí ó ti dàrájà 2023 inshallah. ẹ
ẹ sọ pé ó ti lọ èmi ò ṣeré èmi kì í mọ àwọn tí yóò jẹ́ olóòórùn mo sọ fún yín wípé àgàn láyé àwọn kan máa ń gbé èèyàn kan dìde ní lórí ètò yìí mo mọyì àwọn èèyàn tó ti máa ń ní kí n ṣe tó dáa fún wọ́n ti padà níye tó dáa fẹ́mi náà ẹ mọ̀ pé wọ́n ní torí bá pẹ́ lè máa padà dire ẹ wo alájà lẹ́rìí yìí o tó bá wù mí mo lọ́mọdé mo lẹ́yìn 32 kò káyé torí pé kò yí sí èèyàn tó dẹ̀ ràn mí lọ ibẹ̀ jíìtì ni kò tẹ̀ka òṣìṣẹ́ ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ CEO the Yems Bakery the Yems Farm the Yems Service Apartment the Yems Wara wọ́n ní mo ti dà alájà ẹ wo ẹgbẹ́ ọlọ́run ó tẹ́rì kò tẹ́rì máa bóyin kiri ni máa bóyin sikẹ́ ìfàtẹ́ ẹ̀ nírí gẹ́ẹ́ ti pẹ́ wọ́n ní mẹ́kàn inú yá máa dùn tẹ́ bá rí mi ẹ sọ pé ti lọ ẹ wo ẹ̀yin ará ilé ṣé ẹ rí bá a ṣe wà yìí ẹ ṣàtìmọ́ nọ́mbà mi ẹ fi rọ́ọ̀ṣì èèyàn márùn fi rọ́ọ̀ṣì tẹ́sítì mi kẹ́ ẹ sọ ẹni tí mo gbé wá lónìí torí mi ní lásìkò láti pè mí kẹ́ ẹ pè mí ẹ sọ ẹni tí mo gbé wá lónìí kẹ́ ẹ lè jẹ̀bù ẹ̀yin gan giveaway yìí ti wà nílẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi kí àwọn ará ilé kẹ́ ẹ bá mi sọ fún wọn. kí gbogbo ẹ̀yin ará ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí ẹ̀yin tẹ̀ ń wo Radio Lagos 107.5 FM tiwantiwa ọlọ́run ọba àtúbọ̀ wà pẹ̀lú ìdààmú wà láwọn ìlẹ́gbẹ̀rẹ̀ ọdún 2023 àti fayọ̀ bẹ̀rẹ̀ àfayọ̀ làjà agbára náà. so kò ní jù báyìí lọ lórí ètò Àgànláyé tó bá yí lọ́jọ́ mẹ́jọ ẹ pàdé wa pẹ̀lú àkọ́tún ètò Jùmọ̀ bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tó Jùmọ̀ rere tí mo wá sí ilé ayé Alájà Fatimota Láì Bíntu Rasulullah ó dàbọ̀.